Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. Akọ́láwọlé General College Ayila Lizzy wọ́n pọ̀ lọ́dọ̀ rẹ̀ báyìí tó bá ti kí àwọn àbáàzọ. Wọ́n kì í yọ bàbá mi bàbá mi. Bàbá wa ń kí bàbá wa Fúlàní wọ́n sì lọ sí ìkàlẹ̀ àwọn bàbá wa gbà tí ń jẹ́ àwọn àlùfáà wa. Wọ́n kí àwọn àgbàlagbà ọlọ́kùn jẹ́ kí a rí wọn pẹ́. Àmín. Wọ́n yà Ànábì wa Muhammad. Sallallahu alayhi. Àfá ìfà àbáyìdá. Nínú àwọn tó dáa tí wọ́n gbé wá sójú àgbà Ànábì Golden Glory ẹjẹ́ ara Mọ́gílá Flora ìlú ní 5,000. Try and see. Òun náà wà jẹ̀dí ni. Kọ́lá òbí kí kíbúlà fújì. Bàbá Àlùfáàní Aláàjì Súlẹ̀ làwọn aláìka o. Mo ní bàbá mi jìbọ́lá lọ́wọ́ ìgbà fún ọ̀rẹ́ ìgbẹ́ yẹn. Ó yẹ kí akíbá gbọ́ ọkọ̀ létí mi àyìnlá bàbá wa bọ̀rọ̀ kí ni ìṣojú ara wà bí òjò. Wọ́n pé ìjòyè yóò. Ìdí máa jáde lẹ́nu rẹ̀ ó ju sáṣọ rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni, ìyá bẹ̀bẹ̀rẹ̀ Èkó. Ìdí ń jáde lẹ́nu rẹ̀ wàlẹ́ ó ju sáṣọ rẹ̀ lọ. Ọmọ mi yẹrẹ ní Ṣàgámù. Bàbá wa káàtì bí bàbá wa Rẹ̀mílẹ́kùn Ṣọ́áì Èkó yìí ni mo kí o. Bàbá Àgbọ̀nlẹ́tì Àyìnlá mo kí yín. Bàbá wa gbọ́ ọlọ́dán mo kí yín púpọ̀. Mo kí Aláàjì wa Sùlẹ̀mánà Àlàó Màláíkà mo kí yín. Bóyá bísímìlà ẹ jẹ́ kojú àpò yìí fúri. Ọtún yà dín ní ẹ máa bọ̀. Ọtún yà dín ní. Ọtún yà dín ní ó yẹ máa bọ̀ o. Láti gbogbo ẹ tó bá bá wọn wá. Ibi mọ́ṣáláṣí ló kùtà dé yìí. Ojú iṣẹ́ gangan la dé yìí. Nígbà nítorí ẹ pariwo la dé yìí. Àwọn àfáà kan bí ẹgbẹ́ fèsì náà. Àwọn táwọn báyìí báyìí àbí ká mú àkàtúntì nàmbà 1 transfer ìsínà láàfún ọ̀rẹ́ transfer ọ̀rẹ́ 2075440 ìsínà láàfún owó àdúrà. Taloku. Èmi ló kù, àríkẹ́ máa sọ̀rọ̀. Ó yá bá yẹjọ gbogbo ẹni tó bá bá Lizzy wá. Ó yá jókòó. Ó yá jókòó ẹjọ. Ó yá jókòó. Ó yá jókòó káwé kìíní fún ẹ torí ẹlòmíì. Gbogbo àwọn tí wọ́n jókòó yẹn wà dìde. Ìbòrò yẹn dà. Lizzy Anjorin ní ká pe ẹni tó ń jẹ́ gbẹ́nu sí i. Jọ̀ọ́ my dear please. Gbẹ́nu sí gbogbo Àpápá. Ó yẹ máa bọ̀ kíákíá ẹ jọ̀ọ́. Aláàjì wa ọlọ́kọ́ 50,000 naira wọn. Ṣọ́ọ̀tì fún wa ni.
bàbá wa láàfin Ọ̀yọ́ wọ́n á ránṣẹ́ kalẹ̀ sí wa ní Lizzy Anjorin jíṣẹ́ fún wa ń sìn wọ́n làwọn máa fún wa ní owó 4 million naira. bàbá wa láàfin Ọ̀yọ́ fún mọ́ṣáláṣí tá à ń kọ́ wọ́n làwọn máa fún wa ní 4 million naira. Ọlọ́run jẹ́ ká pẹ́ lórí oyè o. Baritide yàrá Salama Belida. Bumbo sẹ́. Yàrá Salama Beni wọ́n donate 20,000 naira fún wa. Àwọn Khalifa tó alhamdulillah. Mrs. Bakri oya ibùdó náà dà oya bismillah ìbọ̀rọ̀. Bọ̀rọ̀kì Lizzy Anjorin odolóyè tuntun Bọ̀rọ̀kìnní of Nigeria la fi jẹ ẹ bá wa gbọ́ lọ́n tó bì í. Kó má dorí tútù kó má dorí fífọ́ kó má dorí tútù kó má dorí tútù kó má dorí tútù kó má dorí tútù. Àkọ́kẹ́ má jẹ́ sẹ́ni kankan
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.